Eré house party. Àwọn tó kópa nínú eré náà ni Àníkẹ́ Àmì, Abíọ́dún Jimoh àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eré náà dá lórí àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama, tí ọ̀kan lára wọn fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Ọ̀pọ̀ àwọn òbí ni wọ́n fara mọ́ patí náà nítorí pé wọ́n ti lérò wípé nínú ẹ́stéètì tí wọ́n ń gbé ni wọ́n máa ti ṣe. Lọ́jọ́ patí bá dé làwọn ọ̀rẹ́ onínáwó bá sọ pé patí náà kò dùn tó, èyí tó mú kí ọ̀kan lára wọn dá lábàá pé kí àwọn lọ síbòmíràn láti lọ ṣe patí náà. Méjì nínú àwọn tó wá síbi patí náà ń ṣe tìkọ̀tìkọ̀ láti lọ síbòmíràn tí wọ́n fẹ́ gbé patí náà lọ, ṣùgbọ́n lẹ́yìn tí onípatí bá wọn sọ̀rọ̀, wọ́n gbà láti tẹ̀lé wọn débẹ̀. Nígbà tí wọ́n débẹ̀ ni wọ́n sọ pé kí wọ́n fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn sílẹ̀, èyí tí gbogbo wọn ṣe. Ọ̀kan lára wọn tó ń jẹ́ Láídé sọ pé òun ò ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Nígbà tí wọ́n yára rẹ̀ wò ni wọ́n rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà tí wọ́n sì gbà lọ́wọ́ rẹ̀. Wọ́n débi patí àríyá, wọ́n ń jó, wọ́n sì gbé nǹkan mímu fún wọn. Láídé àti Ìtùnú ò bá wọn jó. Láídé da ọtí ẹnu, ó da ọtí ti ẹnu, ó sì dígbọ́n bẹ ní pé òun ti mú. Lẹ́yìn èyí làwọn ọmọ náà bẹ̀rẹ̀ sí ní sùn, tí Láídé ò sì sùn, ṣùgbọ́n nígbà tó yá ló dígbọ́n wípé òun ti sùn. Àwọn oníṣẹ́ ibi bá bẹ̀rẹ̀ sí ní fi nǹkan sí wọn lẹ́nu àti imú. Nígbà tí wọ́n rí pé Láídé ti fẹ́ ká wọn, wọ́n bá kùn lóhun ní tipátipá. Làwọn ọmọ náà bá lajú sílé Ọlábíntán níbi tí wọ́n ti ṣe patí kó tó di pé wọ́n gbé lọ síbòmíràn. Màmá Láídé wá gbé lọlé, wá jí, ó rí pé ó ti sùn, ó jí, ó gbé lọlé. Níjọ́ kejì lọ́lọ́pàá bá dé ilé àwọn Láídé tí wọ́n sì béèrè lọ́wọ́ ẹ̀ pé níbo ni Ìtùnú wà. Ní pé òun gbọ́ pé torí pé wọ́n gbọ́ pé òun àti Ìtùnú ni wọ́n jọ kó níbi òde náà. Lọ̀rọ̀ bá di ọ̀rọ̀ ọlọ́pàá. Láídé ṣàlàyé wípé àwọn tún padà lọ síbòmíràn lọ ṣe ayẹyẹ ọjọ́ ìbí Ọlábíntán. Àwọn ọ̀rẹ́ yòókù bá sọ pé irọ́ ni Láídé ń pa ò, wípé àwọn lọ síbi kankan. Ilé Ọlábíntán làwọn ti bẹ̀rẹ̀ patí náà, ibẹ̀ náà làwọn sì parí sí táwọn fi sùn lọ. Ìyá Ọlábíntán tó ń gbé lórílẹ̀-èdè Amẹ́ríkà dé tó sì bọ́kọ rẹ̀ jà nítorí pé ó ń gbé àlè wálé. Ó wá béèrè lọ́wọ́ ọmọ rẹ̀ wípé níbo ló ti ṣe patí ọjọ́ ìbí rẹ̀, ló bá ní inú ilé lòun ti ṣe. Ìyá rẹ̀ bá sọ pé irọ́ ló ń pa, wípé òun tíráàkì fóònù rẹ̀ tóun sì rí pé ó kúrò nílé láago 2 ọ̀sán. Ọlọ́pàá bá ṣèwádìí ni wọ́n bá rí pé ìyàwó boy ní Smooth tó dá lábàá pé kí wọ́n lọ sí Ìjẹ̀gùn láti lọ ṣe patí náà, àti pé wọ́n wá àwọn tó máa lò láti fi ṣe ètùtù wọn, èyí tí orí Ìtùnú gbàbọ̀dẹ̀ tí wọ́n fi rí lò. Lẹ́yìn tí wọ́n lo Ìtùnú tán ni wọ́n dá àwọn náà padà sílé Ọlábíntán. Ọwọ́ ọlọ́pàá tẹ Smooth àtàwọn ikọ̀ rẹ̀. Ẹ̀kọ́ oríṣiríṣi ló wà nínú eré náà. Àgùntàn tó bá járìn yóò jẹ̀gbẹ́ ni. Láídé àti Ìtùnú ti bá àwọn Ọlábíntán ṣe, ó dán kí wọ́n jẹ̀gbẹ́. Ẹgbẹ́kẹ́gbẹ́ máa ń bàwà rere jẹ́. Ẹ̀yin èèyàn, ṣẹ́yìn ti wo eré àgbéléwò The House Party? Ẹ̀kọ́ wo lẹ̀yin rí kọ́ nínú eré náà? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like fídíò wa, kẹ́ ẹ share fídíò wa, kẹ́ ẹ sì subscribe sí channel. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn. A dúpẹ́.